jọmọ́ mi o. àmì àlékún wa sálámọ̀ bá òkè kó gbàdúrà fún gbogbo wa. Àsàlámù àlékún o gbogbo jọmọ́ mi o. àmì àlékún wa sálámọ̀ bá òkè kó gbàdúrà fún gbogbo wa. Ibi ànábì láyé ìjọsìn. bí n kò tiẹ̀ sí láyé. Ọmọ ọdún mélòó ni ẹ ti? Ibi ànábì láyé ìjọsìn. bí n kò tiẹ̀. jẹ́ ńlájọ́ ọmọ tó dáa ó sì gbé ògo ìyá adóòdò ó gbòdì ẹ̀ga àábẹ̀ lọ́ngbà kọ́lọ́ngbà tó wà bá àrùn lọ́wọ́ tó wà pẹ̀lú ẹ̀. Ìjẹ̀mí lábí bóun lóbi. Ẹ lè jíjú ọpẹ ní ẹ kó mọ́lẹ̀ àbínú yóò dùn ni. Ojú wo ti wá o, àbánàbí lọ́dẹ o. Ẹni ojú mi kò yá dúró lé. Àyà òfò wá o, àbánàbí lọ́dẹ o. Ẹni àyà ń fò kò yá dúró lé. Bí Muhammadu bá dé màyà bá lọ. Oníṣẹ́ ńlá bá dé màyà bá lọ. Ẹ̀sìn Mùsùlùmí gorí mi lè ní nìyẹn. Ẹ̀jẹ̀ ń jó ẹ̀jẹ̀ ń ṣàṣà láti ìgbà náà bí rẹ̀. Óyá óyá kálọ̀ o. kì í máa gbọ́ ṣẹ́ṣẹ́ṣẹ́. Óyá kálọ̀ o. kì í máa gbọ́ wà wà wà. Óyá óyá kálọ̀ o. kì í máa gbọ́ ṣẹ́ṣẹ́ṣẹ́. Óyá kálọ̀ o. kì í máa gbọ́ wà wà wà. Ikú má pa ọmọdé ní kékeré mọ́. Kẹ́rùn má ṣàgbà kẹ́mi wà ó. Nigeria is and we are together to promote Islam with music in Nigeria mo sọ fún ẹ pé don't lose your focus tó bá rántí wá sí mo ṣe pé jọ́nà nìyẹn mo ní orin àzíkìrì ló ń kọ don't derail má kúrò ní ojú ọ̀nà bí tó lọ ní tí mo wá fi ṣàkórí ọ̀rọ̀ lẹ́nìí òun ni mo pè ní Islamic music and challenges of conformity. ní ojú ọ̀nà kéwú bí ẹlòmíì bá lóun kọrin ìsìláàmù tó bá fẹ́ kí áyà yóò máa ṣépè ní àbí kó máa wíwí kúwì àbí kó máa ké Kùránì ní kékúké. a rí i pé nínú orí ọlọ́kọ́lọ́ kọ́kọ́ bọ̀ ni pé bọ́ọ̀ bá ń ka Al-Kùránì ò ní ka ní kàkúkà bọ́ọ̀ bá ti ń kọ kàsídà náà kì í ṣe pé bí tó yẹ kó o fún ní rúfù àdọ́mọ̀ wá fún kẹsìrọ̀ á tún máa wá rákàlẹ́ kó o sọkọ̀ wá ibi òtún sọ́nà wù bẹ́ẹ̀ gbogbo tọ́lọ̀ wá ṣe fún ọ yìí ọlọ́pọ̀ wá fún ọ ní tẹríba tó ju gbogbo ẹ̀ lọ. Alhamdulillahi Rabbil Alamin. Alhamdulillahi Rabbil Alamin. Wọ́n bí mi sínú sí ìlàmù kí n lè ṣoríire. Látọwọ́ bàbá mi àgbà Ajífàtáì Adédèjì Àlàbí Àlàgbé. Wọ́n kọ́ mi lẹ́nu àǹfà mi kí n má bà lè wò. Wọ́n kọ́ mi kí n bọ́ lọ́hùn dúró kí n má bà lè wò. Wọ́n kọ́ mi kí n láforítì ọpẹ́ ló já sí lọ́jọ́ ẹni alhamdulillahi alamin alhamdulillahi. Adéwálé oníṣàgá ń sọ tẹ̀mí àkìkí Maria. Ẹ bá mi tọ́jú Aláàjì Ibrahim ọ̀dẹ̀dẹ̀ bàbá tèmi ni. Yíṣì kọ́ gbogbo tó kọjá o ti ń gbowó. Akeem Skido ẹ
Badmus mo kí yín ẹ kú kalẹ̀ níbẹ̀ yẹn o. ẹni tó gbọ̀pẹ́ ló tó gbọ̀pẹ́ o. yé. ẹni bá ṣeré ẹjọ́ tí mo ṣòun. àjùmọ̀bí èèmọ̀ tànú ẹ̀dá ọlọ́run rọ́sìrì ló ṣe ní lóore. bí mo ṣe dúpẹ́ fọ́lọ́hún mi fọ́rọ̀ ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn lọ́jọ́ tí mo rò kó ti tán tí kò sí ohun kankan àwọn olóyè kọ́lé mi wípé ọlá òótọ́ pé ọlá kò sẹ́yìn wọ́n ní kí n fọkàn balẹ̀ o. tẹ́tẹ̀ ọ̀yìn lẹ́ni tí mò ń yó òun lẹ́ni tí mò ń sọ àwọn èèyàn bí mi kò ń bọ́ lọ́wọ́ fún ẹ kọ́lọ́hún rọ̀ ẹ lọ́wọ́ kí iṣẹ́ ìṣe ọkọ̀ má bàjẹ́ o. alàgbàjẹ nìyà nítorí jẹ́mílá lọ́jọ́ ti máa pé fúnminú námúrì ṣe dùnà lè lọ́yìn àṣẹ́gun Ibrahim Abdullahi. fúnminú námúrì ṣe dùnà lè lọ́yìn ẹnjìníà àṣẹ́gun Ibrahim Abdullahi. ó yá kùlù Muhammadu Rasulullah. kùlù Muhammadu Rasulullah. akéwùsọ̀lá ẹ̀ máa bá yín Muhammadu. Rasulullah. ìyàndọ́rọ̀ sákì ẹ̀ máa bá yín Muhammadu. Rasulullah. akíndímọ̀rì ẹ̀ máa bá yín Muhammadu. Rasulullah. kùlù Muhammadu. Rasulullah. mọ̀láyà sọ́ọ̀lì wà sẹ́lì dáhìmọ̀ ní abàdá àlà abíbí kẹrìnrìn ní alìkí kùlì mi Muhammadu Rasulullah. ẹ̀mí tó wà lọ́nà mi ò lè má kí bàbá mi ẹ̀jẹ̀ ní ìbẹ̀ ọ̀sẹ̀ ìyá mi láti. nígbà ayé alájí ẹ̀jẹ̀ nídàájí gbogbo òkú tó ti kú bàbá máa sọ wípé bàbá wa dà ọlọ́run kẹwọn dè wọ́n bàbá wa dàgbé Ọlọ́run kẹ́wọ̀n dè wọ́n. ìyá jẹ̀mílà tó ti lọ Ọlọ́run kẹ́wọ̀n dè wọ́n. wọ́n ní gbogbo òkú tó ti kú Ọlọ́run kẹ́wọ̀n dè wọ́n. bàbá wa nílé kinní kan Ọlọ́run kẹ́wọ̀n dè wọ́n. bàbá wa nílé lágbájá Ọlọ́run kẹ́wọ̀n dè wọ́n. wọ́n ní bàbá wa nílé kàwéjì Ọlọ́run kẹ́wọ̀n dè wọ́n. olúwa àdúpẹ́ ibi tẹ́ ti bẹ̀rẹ̀ àdúpẹ́ ibi tẹ́ bá dé àdúpẹ́ òwàlà ibi tẹ́ òwàlà. Bàbá dẹ́bùtì bàbá dẹ́bùtì. Bóyá pàṣítì láyé gbogbo yẹ wá lé pátápátá. Mo fẹ́ forin ṣe fàájì fún bàbá mi. Ó yá barista lọ́ọ̀yà ó ti yá. Ẹjọ́ jó yẹn dáadáa wọ̀. Barista lọ́ọ̀yà ó ti yá. Barista lọ́ọ̀yà ó ti yá. Alájíkẹ́ bí rọra làgbé. Ọkọ̀ alájà Rọ̀ṣídá. Arọ̀ṣídíyà màmá. Mo dúpẹ́ fún Ọlọ́run ọba. Mo fi fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Mo dúpẹ́ fún gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n dúró tí wọ́n sọ pé ọmọ ṣéwù máa lọ kò sí fòyà tí wọ́n sin lọ́run lára mi nígbà gbogbo. Ọlọ́run á bá mi dúpẹ́ fún gbogbo wọn jù báyìí lọ. Lọ́ńchì fídíò album Oyin ni tèmi ni mo lọ́ńchì lónìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó wá àti àwọn tí mi ò fìwé pè tí wọ́n fìfẹ́ wá. Gbogbo yín pátápátá ni mo dúpẹ́ fún lágbára Ọlọ́run ire àwọn ọmọ tí yín náà á ṣojú ẹ̀mí ire tí yín náà á sì ṣojú ẹ̀mí. Mo dúpẹ́ pàtàkì lọ́wọ́ ọ̀gá mi Honorable Ọládipúpọ̀ Adébùtú owó ọkọ yèyé Adéníkẹ́ iwájú lójúgún gbé iwájú lẹ màmá lọ títí láéláé. Mo dúpẹ́ lọ́wọ́ yèyé mi pàtàkì alájà mọ̀ pé Kìfáyàtù owó ìyá àpòfowó rọlá iwájúwájú lẹ máa máa lọ. Mo dúpẹ́ lọ́wọ́ barista lọ́ọ̀yà Ọláwálé Abdulkabir Alàgbé àti alájà Rashidat àtàlájà Princess Muinat. Gbogbo yín pátápátá ni mo kí ẹ ṣe mo dúpẹ́ o. Gbogbo ọmọ ṣé fans club Akéwùsọlá president wa chief adviser wa Imam Ewosho then president mi HDB kájọ láṣepẹ́ o. Àbúrò mi pàtàkì Honorable Ọládégà Honorable Ọládégà bẹ́ẹ̀ mi ṣe máa ń pè é nìyẹn
lágbára ọlọ́run ilé aṣojú ẹ̀mí mi inshallah. Mo wá dúpẹ́ pàtàkì lọ́wọ́ Maskẹ́kẹ́ the driver, thanks so much, mo dúpẹ́ o. Wọ́n gbàgbé Samad, mo dúpẹ́ gidigidi gan. Mo wá kí ọ̀gá mi mákẹ́tà mi ọ̀rọ̀ pọ̀ oyin lọ́mọ gbẹ̀gbẹ̀díngbẹ̀ lágbára ọlọ́run àjọ máa gòkè ní àníwèlè láéláé. Thanks so much. Iléeṣẹ́ Amokas kò ní dàrú o, forward ever inshallah.